kọ́lọ̀ dá èmi náà padà sí condition tó wà yẹn tó bá pẹ́ lóòótọ́ nígbà fún ọlọ́run yẹn kó ọlọ́run bá láàrú nínú condition tó wà káà pìtì wọn káà yìí máa pìtì mi náà bẹ́ẹ̀ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ nǹkan kò ní ṣe mí so that's it sẹ́wọ̀n ìgbọ́dọ̀ kọ́ yìí lọ́rọ̀ ni pé gbogbo ẹ ó wọ́ sígbà yẹn ju ìsín lọ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu wọn gan ò dá sáká èmi ò tún kọ́ṣọ́ lórí ọ̀rọ̀ Pasuma pé ẹ̀ nídìí àti máa bá Pasuma sọ̀rọ̀ báyìí pé ẹ ti ẹ̀pọ̀ ẹ̀rí ẹ ti kó jẹun ọ̀rọ̀ tí mo tẹ̀ sọ mo ní ṣé kò yẹ pé ẹ ti sọ fún ìyàn kankan ọ̀nà ò sọ fún ìyàn kankan wọn nígbà tí wọn máa Pasuma kú àwọn pè wọn àwọn jọ sọ̀rọ̀ pé láti ìgbà yẹn báyìí tí wọn dẹ̀ sọ pọ́blẹ́mù àfún kò rẹ́dà kankan fún àwọn ẹ má wọ ẹ fè nílẹ̀ ní ètí ẹ sọ pé kó má wọ olóde wa ga o bọ̀ mo wọ pé Pasuma jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ló pọ̀ gan má lọ pé ọdún táyé kọ́lẹ́sì fáwọn 400 a ní màláìka kún ọ̀rẹ́ àsúnmídà gbogbo àmọ́ wà nípò bí àwọn yòókù ṣe wá níwájú ni màá fẹ́ gbọ́ ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. kàrúbẹ má sunkún. bó ní mi bẹ́ẹ̀ kẹ́ sọ̀rọ̀ Pasuma mọ́ rárá ẹ má sọ ẹni tí pa Pasuma màá mọ̀ bí màá ṣe ní ètò ìrọ̀kùn màá gbọ́ ní sọ fún ọkùnrin àwọn gbẹ́nìtì mo kàn fún ní aláyé ti sẹ́ẹ̀dì mi báyìí sí wọn níbọ̀ mo wà ní ọ̀nà ojú ọ̀nà títí báyìí ẹ̀dẹ́sẹ̀ yìí náà gbọ́ mọ́tò mi ní pọ́nẹ́ bọ̀ ẹ má wọrí èmi náà sọjọ́ fún ẹ ti ṣe nǹkan tó ju ẹ̀rọ fún wa ṣé tó bá ní pọ́blẹ́mù tẹ́ ẹ ní pọ́blẹ́mù tí o bá yẹn ń gbàdúrà wo tí bá ń kírun ní gbogbo àgbo máa ń ṣe àdúrà fún bàbá yìí tí bá ń kírun kò wọ́n lọ́n mo dẹ̀ dúpẹ́ ẹ ti respond fúnra ilẹ̀ pè mí ká tó ṣe léyà ẹ ní pé ṣé màá lè mítọ̀ ní ilé ìtọ́kù àdúrà mi sọ pé mo lè mítọ̀ bọ̀bọ̀ tó dẹ̀ gbàdúrà ní bá ṣe dágbó náà lọ́sọ̀ pé kàrúbédà ọmọ mi dà mi wàá mọ nǹkan tí mo lè pé tó jẹ́ pé nǹkan tí wọ́n fi ọbẹ̀ fi bà mí ló kọjá. Alóore tí yìí ní kẹ́ máa ṣe kí ni ẹ̀yin bá ti mọ̀ ń pa Alóore tí yìí ẹ sọ pé pọ̀ ọlọ́ọ̀bá ò ní ba orúkọ ogun wa jẹ́. àmì Ọlọ́run. ọ̀rọ̀ mi fẹ́ sọ mo fi títóbi àná mọ́mọ́ sallallahu alaihi wasallam oríṣẹ́lẹ̀ rí ọjọ́ náà lọ́rùn mi mo kọ́ lọ́ ṣiṣẹ́ ọmọ mi kò wá wọ ọmọ mi wọn máa ń pọ ọmọ yẹn ní Saudi ó yẹ pé ń gbà ṣé mo ti pe Alhaji Gani Abẹ́fẹ́ mo ní kí ló ṣe wọn ní ara wọn ìyá ò gbà wọn gbádùn pé stroke ń bá wọn pé ó jẹ́ bá mi jẹ́ fún mi jọ́ yẹn púpọ̀ mo wá pọ̀ wọn náà wá rojọ́ wọn wá jẹ́ pé fún gan wọn pe nọ́mbà Pàṣọ ò ṣe yàn dáadáa wọn ṣáà ń sọ̀rọ̀ ní kùmánìà wọn náà sọ̀rọ̀ tẹ̀ ṣé ẹ̀ tí ì sọ fún yàn kọ̀ọ̀kan wọn dẹ̀ fọ́ ọlọ́run búra jọ́ náà ò sọ fẹ́ dá ọlọ́kọ̀ọ̀kan ẹ má wọlé mi á gbìyànjú ibẹ̀ náà mo ti pè líláfi ara bàbá yóò yá mo bá báyìí ló ṣẹlẹ̀ báyìí bàbá wọn náà máa sọ fún wa mo pe táwọn náà ó ti lọ bí ọ̀sẹ̀ kan mo ṣáà ń dì sọ́ọ̀pù wọn mi sọ fún Gani Abẹ́fẹ́ pé mo fẹ́ bá a pẹ́ nìkan but èmi kàn wí pé ṣe mo rúkọ ẹrú condition tó wà because this very person I'm talking about Alhaji Gani Abẹ́fẹ́ is very nice somebody nígbà yẹn lọ́hùn mo dẹ̀ máa ń ọ̀nà dọ́là pẹ̀lú gbọ́dọ̀ ṣe mi rí bákan wàláì sunu bí láìláìláwà tí bá àkọ́kọ́ lọ fi àjẹmí àmọ́ ohun tí kò ṣe tèmi kọ́nà gbé fún mi kò dẹ̀ ká fi yẹn san fún mi ó di jẹ́ yẹn bí wọ́n á lọ play Samanda so gbàtà máa débẹ̀ òjò bá gbogbo bẹ̀rẹ̀ jẹ́ ó kì gbàtà bẹ́ẹ̀ máa bọ̀ ní àárọ̀ ọjọ́ kejì èmi ò fi bẹ́ẹ̀ ní mọ́ọ̀ṣì lọ́wọ́ mo wá pe bọ̀bọ́ yẹn wá náà ó wá ní kó ṣẹlẹ̀ pé òun ti lọ sí Àbújá láwọn ìpè bọ̀ tó máa ní kọ́ ọmọọṣẹ́ nǹkan fún wa ní 20,000 naira káfíńra ìpò wẹ́ iṣẹ́ tàdé lọ ṣe fún yẹn àwọn bá ń bọ̀ síwájú ti lọ́n ti wọn so ìgbà tí mo máa ń bọ̀ mo ń wo Iléṣà lọ́ọ̀kọ́ báyìí mo kò sáré pé sáàdì mọ́tò mi ó orí bákan kí ló ṣe mọ́tò yìí gbàtà máa débẹ̀ ọmọ tó ń gbé wa káàkiri òun ti wo mi radiator ẹ ti jasket ẹ ti bọ̀ ó ti bọ́ tó ẹ̀sẹ̀ pé ọ́ìlì ti dà mọ́ omi ọ́ìlì ti jà wọ́n rò pé kí la fẹ́ ṣe báyìí so màá lókè kọ́tà máa ṣe ni pé màá pe àwọn fáǹsì mi tábà tí ẹni mọ́tò yìí wọ́ dé ibì kan wọ́n sọ̀gùn bí táwọn bá lè ka ṣe pè mí ni ẹ pé kárùbé gbọ́dọ̀ tí mo sọ ọlọ́wọ́ bá ń rí mi tí mo fẹ́ jẹ́ torí mo ti ṣe program kan sí program yẹn mo ti ṣe ìṣèparí program yẹn ni mo dẹ̀bi tó ń jẹ́ àyàn àgànlú mo fi ṣépè ní orúkọ mi ó ṣe pàtàkì fún mi lọ́gbà ni mo ti wà ní dọ́sí mi pé yàn kọ́ńpé pé mo ṣerú ẹ̀rí àbí kó wá sọ pé mo gba play mi lọ ọlọ́run bá òní jẹ́ ok mo yàn ṣe wọlé mi mo lọ tẹ̀ sí dáa pé mo ní owó kọ́dẹ̀ ti wọlé bọ̀t owó mi kọ́ o asáwọn one way the other láti wọ mọ́tò yẹn kúrò ní ibẹ̀ apàdà wọ mọ́tò wa sẹ́kù bí dẹ̀ ṣe dẹ́kun níjọ́ ètò ilé ẹ̀tẹ̀ ṣúgà tó dẹ́kun sotí torí bí ṣe wà yìí mi ì lè ṣe ju 50,000 lọ ní èdè lórí
àkáǹtì mi mo bá lọ sí paga kan pé paga yẹn ní Moscow paga mo dẹ̀ débẹ̀ mo ti tọ́ bóyá bíi 26,000 naira mo wá pọ̀ mo ní bọ̀dá mo ní alájí mo ní wọ́n ní kó báyìí mo ní bọ̀t mo ní problem báyìí ilé ìtàn sọ pé mi ní ìyá mi kú ìyá mi tó ti kú láti gbà wò. mo bá ní à mo fẹ́ sẹ́ẹ̀dì 170 sí ní sin ọ ní adá fún àbúrò mi so ibi mo ti fẹ́ sẹ́ẹ̀dì ọdún kò service wọ́n pè mí tẹ́ mẹ́rin mo ní alájí mo ní máa sẹ́ẹ̀dì owó yín ní tilẹ̀ tó lọ́hùn tí òjò tó ń rọ̀ yìí tí bá pa irọ́ kí n má jèrè iṣẹ́ mi àbọ̀tí bá pa irọ́ má jèrè iṣẹ́ mi so bá sẹ́ẹ̀dì owó yẹn alájí sẹ́ ti rí ọláwọ̀ ti rí ok wọ́n máa ń bèrè owó yẹn alájí má wọrí títí gbàdúrà dídá wọn ní àwọn fẹ́ ká ṣe show kémi àtàwọn ṣe show nílọrin no wàhálà ok show yẹn bọ̀ mi gbowó lọ́wọ́ wọn but I'm very busy that was them sàdédé ni mo gbọ́ pé nǹkan bá mo á pọ̀ lára ìgbà aláàjì kí ló dé mo sẹ́ni wa mo dẹ̀ ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi ẹ̀dẹ̀ ní kí n má wọrí ẹ ṣe bá ní mo fún yín ní 70,000 naira wọ́n ní irọ́ ni olè ní ẹsẹ̀ èmi ó jẹ́ ṣọlá mo ti ń gbé ara mi ṣépè níwájú wọn lókè ọwọ́ alẹ́bídẹ́sì wà lọ́wọ́ àwọn mo wà ní stúdíò kan tí mo ṣe program ara mi ò bá rẹ̀ bí ṣe gba GT lọ nìyẹn ṣé wà pẹ̀lú mi ìgbà ní ó dé GT mo lọ báwo ẹ sọ̀rọ̀ pé nǹkan báyìí ni ọwọ́ ní táìmù wo ni wọ́n lé mi ò mọ táwọn ní kí n pẹ́ kí mo sẹ́ndì owó sí ìjẹ́ kí n dẹ̀ pé àwọn tán ní evidence wà lọ́wọ́ àwọn àbí ó láìpẹ́ kó jábẹ́ mi lọ ṣe owó lọ́wọ́ ò ti wọlé but èmi sọ fún ọba mi tí ìbá sẹ́ndì owó yẹn kígbe kálámọ̀ rí mi dàrú má rojú tìlẹ̀ ayé mi àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ má rojú tìlẹ̀ ayé mi mo bá dé bank mo ṣàlọ́ bá mo lọ sórí káńtà mo ní kọ́ bá mi ṣẹlẹ̀ mo ní kí ní ẹ̀rẹ́ ti di wàhálà mo rò pé ṣé mo rántí mọ́ǹtì yẹn mo ní fọ́ọ̀mù mi rántí mọ́ǹtì yẹn mo ní bọ̀tẹ́ tí mo sẹ́ndì owó sí ó ń pùfẹ̀ fún ọ̀gá mi Bọ́lájí pé evidence tó kù fún wà lọ́rùn mo bá pọ̀ ẹ̀ pé ẹ̀ ló sọ àwọn ìgbàlájì mi ọ̀rọ̀ yẹn náà mo ní bó báwo sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí bàbá mi náà jẹ́ ẹ̀gbọ́n mi náà jẹ́ wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú fún mi. ìyẹn Gani Àbẹ̀fẹ́ àbí. ìyẹn Gani Àbẹ̀fẹ́ àbí. èèyàn gidi ni kódà tó bá yẹn sọ̀rọ̀ bóyá kámilára tó mi ì bọ̀rọ̀ fòdì sọ fún wọn lórí bàbá mi náà jẹ́ ẹ̀gbọ́n mi náà jẹ́ bọ̀ tí nǹkan tó fi sọ fún mi yẹ kò ń ṣe nǹkan tó yẹ kó fi sọ fún mi nìyẹn wàláhì ìsúnilà òjò ló ń rọ̀ ẹ̀ mo fà á nínú ọ̀ṣẹ̀lẹ̀ wẹ́ mo ní nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ pé mo ní ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ní ó surprise mi sí ní 70,000 170 mo sẹ́ẹ̀dì sí but mo ti wà ń báńkì ń sìn ṣe rí ẹ̀yin lẹ́mọ déètì ẹni ẹ̀mọ déètì wọ́n bá mi sọ pé evidence wà lọ́rùn pé evidence wà lọ́rùn tó bá yẹ pé ẹ̀ bá mọ sorigba ni mo dé bá àkàwọn ẹjẹ kó mi pé ọ ní month wo ni and that was last year ní ọmọ month ṣe bẹ́ẹ̀ ni tẹ̀ ẹ̀yin tẹ send owó tẹ sọ fún ọ̀dà Bọ́lájí pé ẹni evidence wà lọ́rin ẹjọ́ tó Ọlọ́run bóyá kẹ help me sí kẹ bá mi send month yẹn wọ́n máa lè wó láti inú statement account mi ẹni jọ ẹkọ̀ pa fún mi mo kù wọn wá gbé kọ̀ mọ́ mo wá sọ fún àwọn wá ní nǹkan tó ṣẹlẹ̀ pé tí bá ti ń bọ̀ lọ́la ṣe mo ní Gmail mo ní email wà fún mi àwa ní kí n mú kí náà ń gbà sí ẹ̀nà ìwé ẹ̀nà NIN wọ́n ní kí n mú NIN dání lọ́la tó bá ti mú dání lọ́la yìí pé àwọn máa link ẹ̀ sórí email mi wípé gbogbo everything wọ́n máa gbé jáde ń bẹ̀ so nǹkan tí mo bá bọ̀ nìyẹn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sọ tí bá fi kọ́ kún méjì kọ́lọ̀ dá èmi náà padà sí condition tó wà yẹn tó bá pẹ́ lóòótọ́ mi bá fún ọ lóyún kọ́ ọlọ́run ọba láàrún irú condition tó wà káà pìtì wọn káà yìí máa pìtì mi náà bẹ́ẹ̀ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ nǹkan kò ní ṣe mí so that's it ṣẹ́wọ̀n ìgbọ́dọ̀ mi kọ́ yìí lọ́rọ̀ ni pé gbogbo owó ọ̀sìn gbà yẹn ju ìsín lọ tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ọgbà ò dá sáká èmi ò tún kọ́ṣọ́ lórí ọ̀rọ̀ Pasuma pé ẹ̀ nídìí àti máa bá Pasuma sọ̀rọ̀ báyìí pé ẹ ti ẹ̀pọ̀ ẹ̀rí ẹ ti kó jẹ́ wọn ọ̀rọ̀ tí mo tẹ̀lé sọ mo ní ṣé kò yẹ pé ẹ ti sọ fún ìyọ̀ kankan ọ̀nà ò sọ fún ìyọ̀ kankan wọn nígbà tí wọn máa Pasuma kú àwọn pè wọn àwọn jọ sọ̀rọ̀ pé láti gbà yẹn báyìí tí wọn dẹ̀ sọ problem àgùn kò rẹ́dà kankan fún àwọn ẹ má wọ ẹ fè nílẹ̀ ní ètí ẹ sọ pé kó má wọ olóde wa ga o bọ̀ mo wọ pé Pasuma jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ló pọ̀ gan má lọ pé ọdún táyé kọ́lẹ́ sí 400 a ní màláìka kún ọ̀rẹ́ àsúnmídà gbogbo àìpò wà nípò bí àwọn yòókù ṣe wá níwájú ni màá fẹ́ gbọ́ ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. kàlùbẹ́ má sunkún kò ṣe kó tó yẹ kó bí ní yẹ. ẹ má sunkún. bó ní mi bá kẹ́ sọ̀rọ̀ Pasuma mọ́ rárá ẹ má sọ ẹni tí pa Pasuma màá mọ̀ bí màá ṣe
mi ti ọ̀rọ̀ fún my phone mi sọ fún ọkùnrin bí wọ́n gbẹ́ ní ti mo kàn fún ní aláyé ti sẹ́ẹ̀dì mi báyìí sí wọn ní bọ̀t mo wà ní ọ̀nà ojú ọ̀nà títí báyìí ẹ̀dẹ́ sẹ́yìn náà gbọ́ mọ́tò mi ní problem bọ̀t ẹ má wọrí èmi náà sọjọ́ fún ẹ ti ṣe nǹkan tó ju ẹ̀rọ fún wa ṣé tó bá ní problem tẹ́ ẹ ní problem tí o gba yẹn ń gbàdúrà wo tí bá kírun ní gbogbo àgbà mo máa ń ṣe àdúrà fún bàbá yìí tí bá kírun kò wọ́n lọ́n mo dẹ̀ dúpẹ́ ẹ ti respond fúnra ilẹ̀ pè mí ká tó ṣe léyà ẹ ní pé ṣé màá lè meet up ní ilé ìtọ́kù àdúrà mi sọ pé mo lè meet up bọ̀bọ̀ tó dẹ̀ gbàdúrà ní bá ṣe dágbó náà lọ́sọ̀ pé kàrúbédà ọmọ mi dà mi wàá mọ nǹkan tí mo lè pé tó jẹ́ pé nǹkan tí wọ́n fi ọbẹ̀ fi bà mí ló kọjá. so ọ̀làsì èmi padà lọ sí báńkì pẹ̀lú ẹ̀nà mi fọlọ nǹkan tó ní kò fẹ́ kọ́ ṣe fún mi ní pé tó bá lè bá mi sọ̀rọ̀ báwo sàn táìmù àwọn náà wọ́n ní gbogbo wọn ní evidence wà náà tó bá lè set the receipt yẹn àbí táìmù tó rẹ̀ fi wọlé ká mọ mọ́tì àbúkò lè rí bẹ́ẹ̀ ni nǹkan tí mò ń béèrè fún yẹn wọn ò dá mi náà gbé kọ́ mi mọ́. Alhaji owó tí Pasuma ní kí ẹ fún Gani Abẹ́fẹ́ èló gan ni gbogbo owó yẹn. which is 200,000 naira and I said 107. Okay. Yes mo wà lójú ọ̀nà lówó ẹ̀ wọlé mo dẹ̀ pọ́ sọ fún wọn náà mo náà lájú wọn ní wọ́n ti sẹ́ẹ̀dì tó ọ̀rẹ́ sọ mo ní bọ̀t kọ̀ọ̀kan ṣe mọ́tò mi náà wọ́n á sọ pé mi sọ pé ìyá mi kù ìyá mi tó ti pátì gbà wo ẹ bá bá yẹ ṣe pé fún mi lórí máa bá but ọlọ́run lọ́ba tó máa ń dájọ́ ní tilẹ̀ tó lọ́hùn wàláì sọ́bì láì mo dẹ̀ padà sọ ní ẹ̀dẹ̀ ní máa wọrí pé kékeré nìyẹn ẹ̀rọ alẹ́ sọ mo ní àpáàtì pé ẹni kí máa wọrí èmi náà sì máa ṣe ti tèmi fún yín kọ́ lọ́n jẹ́ mi wá sí sótíyé mo ní àní gbà tó ti kọ́kọ́ dì sọ́mu ni mo ní àlàyé máa sẹ́ndù èmi náà fẹ́ sẹ́ndù ó sí i mo ní bọ̀ this time around that was mo ń ṣe travel kan gbogbo àsọkọ́ la máa ń sá náà wàláì sọ́bì láì mo lè lọ gbé Kùránì wà nínú lẹ́sìn kọ́ màmí gbé wá kí n fi ṣépè lójú ayé ọdún mi ti ṣe prógámù láìfò mo dẹ̀ ti gbé tó jẹ́ àyàn ìlú tí ò ṣe fi jẹ́ rí ṣé ń gbára ẹni mo ti fi ṣe tó bá gbà ìwọ́n jẹ́ kí n jìrì ṣẹ́yìn tí ò bá rí kí n jìrì ṣẹ́yìn tó ní gbogbo yẹn náà gbogbo yẹn wọ́n lè sọ̀rọ̀ dáadáa ẹni tó dẹ̀ wà lórí ààrẹ bí àwọn ọmọ ní o bóyá mi ì understand tó jẹ́ pé láti ìgbà yẹn ẹ sọ fún ẹ̀dá ọlọ́run kọ̀ọ̀kan mo ní aláyé 20,000 láì sẹ́fọ́ mo wà ní mo ní ìlú tupu lẹ́sẹ̀ ẹ má wọrí ẹni ó yá bá mi sẹ́ndẹ̀ ibo mi ò tí bága tó lẹ́mi ò lè sẹ́ndì 50,000 lọ bága mo ti lọ ṣe wọ́n pọ̀ mi tẹ̀ márùn-ún kàlùbí òfin ṣé mọ́ ni jọ and I did it ṣé bí tí mo bá personality ilé ayé mi dé sí bí mi tẹ̀ tí ìlú náà pàṣọ iṣẹ́ mi dẹ̀ fún mi jẹ ṣé èmi gan mi ní máa padà rókó tó bá wù àgbẹ̀ kí ni máa padà támìsì méjì mi tó bá yá ọjọ́ alẹ́ lẹ́yẹ kí ẹ̀ máa rò mo ń gba play méjì mi ń disappoint mi ń jìbìtì I'm not a guy mi ń ṣe 419 iṣẹ́ mi fún mi lóúnjẹ níwọ̀n bá ti tèmi mo dẹ̀ dúpẹ́ lórí so kí wá ní èyí máa wà nínú ìṣòro ń bẹ́ẹ̀ máa wá kúrò bá tàbátà ṣé ìwúrí mi ni èpè ni mò ń ṣe fúnra mi náà ṣé àmọ̀ ẹ̀gbọ́n mi èpè burúkú ni ègún burúkú tí ò ní tán láéláé lára ẹ̀ tí wọ́n lè má bọ̀ ọ́nú ẹ̀ in that condition o rọ mi iṣẹ́ o kàn sọ̀rọ̀ fún mi ni pé kò dáa Pasuma kò dáa kò ṣèyàn kò ṣe gan-an aláì mo ní ẹni sùn mo ní sọ̀rọ̀ tẹ́ ń sọ ìṣègùn ìgbà ti sọ fún yàn kankan aláwọ̀ sọ fún yàn kankan ọmọ tó wá pè mí tó ní kí n pè wọ́n lẹ́nu wá padà sọ pé irọ́ ló ń pa òpé gbogbo àwọn ẹ̀nà ti sọ fún un wẹ́ ti sọ ẹ̀ I did my own for my own God fún Ọlọ́run ni. kàkàrúbí lọ́rọ̀ kan dé Pasuma sẹ́ndì owó sí Gani Abẹ́fẹ́. ó sẹ́ndì ẹ̀ sí èmi ló kó fún àyàngalú wàláì mo fi ànámọ̀sẹ̀ táwọn bá lè gàdó sẹ́ndì ẹ̀ sí mi which is 200,000 ṣẹ́gbọ́n mo dẹ̀ wà lọ́rùn mo ń wọlé sáà lọ́ọ̀kan báyìí mo kàn ní pé mọ́tò yẹn ó ti ń give sáà mo dẹ̀ pa mo ní bọ̀bọ̀ yìí á dẹ̀ ṣí òṣomi kankan bẹ̀ ó ti miss pẹ̀lú mi mo dẹ̀ pé wẹ́ mọ́tò yìí kí n láfi ṣe mo láti ra bọ́ọ̀lù alẹ̀ sí mọ́tò yẹn mo dẹ̀ pẹ̀ yín pé àìgbọ́ ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ó ti ràn án dẹ̀ ní bá mi sẹ́ndẹ̀ ó ṣe kí wọ́n ló fẹ́ bá ẹ̀ wá again Pasuma was giving me Tao Badiga was giving me 200,000 naira káàtì mi ló wọlé sí àwọn yóò sẹ́ndì ẹ̀ ń ṣe pé Pasuma ti fún wọn ní 200,000 yes mo dẹ̀ pè yín mi tẹ̀lé kún gbà tá a délé wàhálà mọ́tò ẹ̀ mọ̀lẹ́ mo lára mo ní mùsùlùmí aláàjì ti sẹ́ndì báyìí but mọ́tò mi ní fọ́ọ̀tù kankan àwọn àlẹ́ mi sọ pé ìyá tèmi kú ìyá mi tó ti kú láti gbà ó mi ń parọ́ mi dẹ̀ kí ń ṣe àbòsí máa ń dúpẹ́ lórí orí tọ́lọ̀ bá ṣe máa ń dúpẹ́ lórí ẹ̀ mi dẹ̀ kí ń yẹ́ bí èèyàn I'm always jealous of the good things in my life má tún gbàdúrà fún aṣíwájú mi ṣé mo pé wọ́n ti bà mí lórúkọ jẹ́ ọ̀rẹ́dì báyìí àmọ́ ọlọ́ọ̀bá tó máa ń dá akẹ́dájọ́ ọ̀dà láàrin but I'm still going to bank tomorrow tó o bá kọ́ lè ṣe é pé fún mi wọ́n náà wọ́n evidence lọ wọ́n ní ìgbà tó sẹ́dùn ẹ̀ sí ní kíní ẹ̀ sí wa bẹ́ẹ̀ at least a máa fi mọ èyí ò mọ tẹ́mi yẹn ọ̀gọ̀tẹ́ ló it was last year
bọ̀ tí bá dé báńkì lọ́la ń sìn nǹkan tí bá bọ̀ máa pè é fún ara mi ṣẹ́gbọ́n ẹ̀gbọ́n mi bó ṣe rí nìyẹn. God bless you. So ìgbà tí ìròyìn yẹn jáde ṣé ẹ̀yin náà ẹ̀yin lè rí news yẹn ni àbáwọn ti Paso ló pè yín pé aláyé owó ta fẹ́ràn sí Gani Abẹ́fẹ́ ń kọ́ báwo lè ṣe padà rí story yẹn táwọn sọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹsẹ̀kẹsẹ̀ tó ṣẹlẹ̀ because líláfíà bẹ̀ ni mò ń pè gbà tí mo ní kó máa rán Paso létí mo ní no astagafurullah líláfíà lọ́wọ́ kọ́ pè mí pé kàrúbé ó rí nǹkan tí Gani Abẹ́fẹ́ ṣe ni ṣó fún Gani Abẹ́fẹ́ mo ní mi ẹ̀ jẹ́rìí mi bí ṣe ni fún Gani Abẹ́fẹ́ ló ebi ò pa mí débẹ̀ ikọ́ kó ṣe mí ara mi lè wallahi sọ́bì alhamdulillahi rabbil alamin bọ́ tí yóò bá ń lé kankan tí yóò bá ti bàyá sí kọ̀tínú náà ni mi ní tó gbá mo náwó lórí pé kí n lè àmọ́ yẹn bá sì mo ti lọ tọ́ fún mi tí mo náwó but mo dẹ̀ ti lọ lóyìnbó so ọlọ́ọ̀ba lọ́ba tó máa ń dákẹ́ dájọ́ á dá láàrin màtó but àdúrà tẹ́mi gbà ni pé kí n dé báńkì lọ́la tí bá mẹ́nà wọ́n padà bá mi tó bá rí yẹn máa gbọ́ àdùn máa jó wàláì sọ́bì ilá síláwà àwọn tí ò bá rí bẹ́ẹ̀ náà tó. Alore TV ò ní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá Alore TV ò ní bàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ ẹ ò ní dọ̀là rẹ̀ yín lọ́la Muhammada eléyìí kò ní já ṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. Alore TV ní kẹ́ bá ṣe kí ni ẹ̀yin jẹ́ bá ti mọ̀ ń pa Alore TV ẹ sọ pé pọ̀.